Fauziya tó lọ yìí àwọn kan alẹ́ pé àwa la bí ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan tí bá ti sọ̀rọ̀ ànábì yìí kọ́lọ̀ bá ní ọgbọ́n kò sí wàhálà. Ànábì ni ẹlọ́ba ń sọ fún ọmọ mi all state anna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma. Ànábì ni ẹlọ́ba ń sọ fún ọmọ mi anna lillahi ma akhadha. Gbogbo tọ́lọ̀ ń bá gbà lọ́wọ́ ẹ̀dá òun náà ló tó gbà. Ẹ̀sìn bọ́lọ̀ ń tóbi. Ní àdárù ńgbẹ́ tọ́lọ̀ ń gba ẹ̀mí Fauziya yìí. Táǹkó kú ńjọ́ ló gba ọpọlọ àwọn míì. Bàbá ìjọ́ ló gba ojú àwọn míì. Ìjọ́ ẹ̀ lẹ́ gé ẹsẹ̀ méjèèjì àwọn míì. Lillahi ma akhadha. Ṣé gbogbo ntọ́lọ̀ ń gbà tá a torí ẹ fẹ́ kú yìí ta ló fún wa? Allah ta ló fún wa lójú? Kò sí báwa sàdé ìpáàlú lọ́jọ́ kú. O ti lásìkò ẹlòmíì 60 lọ́lọ́wọ́ gbójú rẹ padà. Ẹlòmíì 50 lọ́lọ́wọ́ gbẹ̀sẹ̀ rẹ̀. Torí kullu shay'in 'indahu bi ajalin musamma. Gbogbo ntọ́lọ̀ ń dá fún ọ lásìkò tá a lò dà. Tó bá wọ náà àrílò lọ́jọ́ kú. Tó bá wọ náà àgbà ká tó kú dànù. Darul adha wal qadha walahu ma a'ta. Gbogbo nǹkan tó lọ́n bá sì fún yàn òun ló tó yàn án fún. Kò sẹ́nìkan tó deserve tó mẹ́rìtì oríire mo wá mẹ́rìtì kí n kọ́lé ó wọ náà kọ́kọ́ ni bàbá rẹ̀ sáré ẹ̀jú bá ń lọ tí ò rí lẹ́ra. Ìjọ ṣé mo lè ka àdìsí yìí délẹ̀? Wadarul fana'i wadarul giyar. Tó bá rí bẹ́ẹ̀ Fauziya Ọlọ́run ló fún wa. Lillahi ma akhadha wa ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma. Ànábì ló sọ̀rọ̀ yìí o. Sallallahu alayhi wa sallam. Kírísítì tó lè ta kó sí bí Ànábì kò sọ. Ọlọ́run ní fúnni ní nǹkan. Lillahi ma akhadha. Ntọ́ bá sì gbà òun ló tó gbà. Níjọ́ tí àbí Fauziya a ní Ọlọ́run fún wa lọ́mọ síbẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tó ká náà kírẹ́ẹ̀tì ọmọ fúnra wa. Torí dọ́tẹ̀ sun rẹ̀ tó dọ̀ ọmọ káyọ̀ náà sun tiẹ̀ ògún ní ẹ̀fí bí. Allah. Kò tiẹ̀ fọ́ọ̀mù pa gbèlè pé yóò dọ̀ ọmọ bí ẹ ṣe dà á bẹ ló ṣe jáde padà. Ìmí sì parẹ́. Walahu ma a'ta. Bàbá. Ntọ́lọ̀ bá sì fún ni olótó yàn fún. Gbogbo ọtí ẹjọ́ ṣèwé tí ò tí ì rí bídò níbẹ̀. Yóò tiẹ̀ kú ni yóò yẹ lọ́nà ní fún ọ. Wọn ò ní kí ọba àríkàtọ́ bìlọ bọ́lọ̀. Hiya darul adha wal qadha. Ọlọ́run tí wọ́n fẹ́ gba Fauziya lọ́wọ́ wa kò wá sọ àdó lórí ikú kó tó gbà. Ẹnìkan tó kú jọ òun ní ẹnìkan. Láti àṣù àwọn èèyàn bẹ́ẹ̀ fọkànbalẹ̀ India ló ti dárò. Àwọn àtàlẹ́ ọ̀tẹ́gbèsè more than 30 million. Ó láti báyìí tó balẹ̀ tó wọ hospital wọn ò tí ì dáwọ́ ẹ̀tẹ́ tó fi kú. Owó sì ti lọ tó ló ti wọ hospital wọn ti rẹ́gísítà rẹ̀. Ogun bàálù ó sì balẹ̀ lọ. Ọlọ́ni ẹ̀ máa gbé lọ. Yóò dọ̀hùn. Ṣé ní India ni ìyè wà ibẹ̀ ní wà pàṣẹ? Níbi tí ẹni yóò ti yé gan-an ìbẹ̀rẹ̀ àtàrà ìlú ti dúró dé. Wadarul fana'i. Wọ́n ò ṣe é gbà padà wọ́n ti sanwó sọ̀ wọ́n ti rẹ́gísítà rẹ̀ ó wọ hospital báyìí wọ́n dírẹ́sì fún ẹgbẹ́ dókítà kò ti yá fíàm ẹ̀mí rẹ̀ sì lọ. Kò kú iye tí wọ́n gbé wálé. Gbèsè ẹlẹ́ẹ̀kì ikú lọ àdánù. Wa kullu shay'in 'indahu bi ajalin musamma.
gbogbo nǹkan ló ti wá lásìkò lọ́dọ̀ Ọlọ́run bá a ti wáyé ká ṣe kú torí bá a ṣe wáyé ká ṣe lówó bá a ṣe wáyé ká ṣe kọ́lé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ tí ń sun etí gọ́dà àbúrò sì ń kọ́lé léra wọn tó bá kú sáájú ẹ̀gbọ́n á lásìkò rẹ̀ ò tí ì tó ó ṣe lówó kù. ní àdárù táburú bá dé a máa fi títí pé ọjọ́ orí lè yẹ kó tó ṣùgbọ́n torí bá dé bọ́lọ̀ ń ṣe fẹ́ lè yẹ kó tó àbí. kò tó báwọn gbogbo nǹkan ló lásìkò lọ́dọ̀ Ọlọ́run kí lè tó súnlò lẹ́yìn tí ó kú òkú wọn yóò kọ́ sójú bóyá ń ṣe lè pa lọ́wọ́ nísìn bóyá ń mutí lọ nísìn tó ọ̀la ń lé ó bá òsì ní bá ọ̀la ń lé bá láyé. Allahu akbar. mo ń sọ ọ́nú mi mo ní kì í ṣe ìrìn àjò mi kó àti rírí ayé èmi náà mo lọ ṣe wáàsí ọlọ́mọdé àti wáàsí ọ̀ràn làbá ṣe wáàsí ìyàwó kọ̀là mínísítà lọ gbogbo ìyẹn lọ jàrá ìyá ọkọ ó ti wá lọ aṣọ tí ó wọ̀ lálẹ́ ó kó bóòlù ní lórí bàtà báyìí ó sì fi rọrí báyìí ó sì kú kílò tó bá ẹni tí ó lò ju agbóná fẹ́ yàgò fọmọ. Darul adha wal qada. èmi bá sáré kọ́ bí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ni kí ló dé ní ìyá ọkọ mọ̀ yẹn mẹ́sàwádà káwádà bá gbogbo tí ó lò sẹ́kọ́bìnrin sì fẹ́ràn yáyì ó ti fi kalẹ̀ lọ́kọ̀ọ̀kan ó tó gbogbo lẹ̀kẹ̀ tí ó kó sọ́rùn bàtà ìborí tó ṣe déédéé bàtà ọlọ́ọ̀ni mọ̀ ẹ̀bọ̀ lálẹ́ wọ́n sì ní 12:30 tí ó ti kú tí bẹ́ẹ̀ tètè dé ẹ̀yọ́ ló pọ̀ ẹgbẹ́ disappoint wa o àṣewọ̀n onírúurú jẹ nílé wọn jọ náà. Wa darul fana'i. ìtùtù ní olójú àgbo. Wa darul giyar. àbí tí ọmọ mi tó bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ sì lọ́lé ọkọ lẹ́yìn tí o tiẹ̀ ti gbẹ̀ bí oṣù mẹ́ta sẹ́yìn nísìn ní ilé àjíà òkè ọ̀rọ̀ ní ti wá tọrọ ọmọ àwọn Buhari àti wá ti múra jẹ kọ́rẹ́ǹsì àtẹ̀wà ọkọ mi tó lásìlẹ̀tì yẹn ọmọ ìyá ọkọ méjì ló kú nínú ọkọ. jama sẹ́kún ọ̀dàkọ̀ mẹ́rin níbẹ̀ bàbá àbí ká máa sọ wọn náà kó sí a pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sí a kó má ṣe bó ṣe tó lórí wa. Ànábì wa bá ànábì padà. Sallallahu alayhi wa sallam. Ó fẹ́ sọ náà nìyẹn ọ̀rọ̀ ànábì pẹ̀lú ọmọ rẹ̀. Sallallahu alayhi wa sallam. Wọ́n lọ́mọ yẹn mà dákẹ́ kù. Gbogbo ń tọ́ fi rán aláṣọ fún kò gbọ́ ànábì ní ẹ̀sọ́ mbẹ̀. Òun náà wá tẹ̀lé ẹ wà ànábì bá. Sallallahu alayhi wa sallam. Wọn ò tí wá sí ọmọ tó fi débẹ̀. Ànábì náà wá gbé omi kan dà lójú rẹ̀ rí. Àwọn sábẹ́ ni kí ló dé? Ìwé tó ní àmọ́ sunkún ó ní ẹ̀sìn ẹnu yín. هذه رحمة جعل الله في قلوب عباده وإنما يرحم الله من عباده الرحماء. La ilaha illallah. àwọn ni wà nẹ́bí ìwọ lọ ní àmọ́ sunkún ọmọ tí Banuna wa banu abnaina wa banatuna. Banuhunna abna'u rijalil abaidi. mo kí n púpọ̀ ẹ̀kú àtẹ̀mára ànídùúwà wọ ọmọ mẹ́yà báyìí. Banuna. ó ní ọ̀pá mi lọ́mọ fá ó tún wá pa ọmọ mi. Wa banu abnaina wa banatuna. wọ́n ní wọ́n nẹ́bí ìwọ lọ ní àwọn sunkún ó ní ẹkún kọ́ yìí ó ní ṣe ìsọkúsọ lọ́wọ́ ní àwọn sọ sẹ́rọ mi ti dà lójú mi àánú ni ìkẹ́ni tọ́lọ̀ fi sọ́kà àwọn ẹni rẹ̀ tó fi sọ́kà àwọn ẹni rẹ̀
bí ìyẹn bá kú tọ̀ bá ti bomi lójú ẹ̀gbọ́n kọ́síwọ́pù ló kọ́ nígbà tí dìmúdù là á lè ní dọ́là mọ́ ọkàn rẹ lẹ́nu ojú rẹ sì dá ojú rẹ dá wọ́n lè yẹn kú létí sàárè ẹ̀ ń pa ìpàjẹ́ ìbẹ̀lẹ̀ tí ń ra bẹ́sùkẹ́ ẹ̀ wá ń ṣàwàdà ẹ̀ wọ́n rántí ọ̀rọ̀ APC àti PDP ẹ̀yẹ ní ẹ̀kọ́ wọ̀nyí létí sàárè. banuna ẹ̀kún jẹ ẹ̀sẹ̀ bíi fún mi ní nǹkan jẹ ìwọ kan tó wá ráyè mú àṣà ọtún fi sí mú. وبنو أبنائنا وبناتنا. ìsọkúsọ la àbẹ́kẹ́ sọ ẹjọ́ mi ó lé lójú yín ẹ bá àbá lé balógun yín ẹ bá dárò ẹ bá yọ ọmọ yín dárò déédéé tó kù tí wọ́n rẹ́ ní tó ń jẹ ẹ̀sẹ̀ bì fi wé inú ọmọ rẹ tó bá rẹ̀ lásẹ̀ gan ọbẹ̀ sí èrè. بنونا وبنو أبنائنا وبناتنا. àdúgbò àwọn ọmọ mọ́yà yòókù rẹ mẹ́ni ọ̀bẹ àwọn alọ́ ọmọ máa nẹ́bi lọ́wọ́ ọ̀ ń sunkún fa ó ní ẹjẹ́ sún. ìsọkúsọ lọ́lọ́ ni a mọ̀ sọ ká faṣọ ya ká jẹra mọ́lẹ̀ ká torí bá a fẹ́ dárò òkú ká sì dílé ọlọ́run fẹ́yìn ọ̀sẹ̀ ní bomi lójú yìí ó lẹ́ẹ̀mọ̀ pé omi ti ń bọ́ lójú òun yìí ẹ̀kọ́ tí sí kẹ́mẹ́ bọ́ tí ń sọ fún mi omi ti ń bọ̀ àánú ọlọ́run tọ́lọ̀ fi sọ́kà àwọn ẹrú àwọn olóore ànábì wa parí ẹ̀ ìnáwó ọlọ́ yẹ̀rẹ̀hámù gbọ́ọ̀hù mi ní ìbáàdì àrùn àmàhà bó ṣe gbọdọ̀ wà nù. يرحم الله فاعل الله يرحم الرحماء من عباده. بنونا وبنو أبنائنا وبناتنا. ìdí tí máa kí ilẹ̀ fún yín ànábì wa fàlà sí ọ̀rọ̀ kẹ́ńtì ó ní gbogbo ẹni tó bá ti lójú àánú nínú àwọn ẹrú rẹ lọ́wọ́ wọn ṣàánú. ìwọ tí nǹkan sọ ọmọ làkẹ́ ètò ọba ọkọ̀ ọlọ́mọ nítorí tí ó bá dé àwọn aburú ní ìsìn kò ní wá lónìí nìkan mọ́ kò ní wá ní mufrad mọ́. بنونا أبناء رجال أبائد. èyí á máa fi owó ṣàánú arúhàmá yarhamuhumur rahman gbogbo ẹ̀dá tí bá ti máa ń ṣàánú ọlọ́run lè ní ìfilẹ̀ ń ṣàánú náà. bàbá alẹ́balógun yóò lówó àyẹ̀bẹ̀ẹ̀kọ́ ìyá ọmọ yóò lówó èrò wa kún bẹ̀rẹ̀ gírẹ́ndì pam ó pọ̀ ju èrò lọ ṣúá ẹ̀san ẹsẹ̀ ẹ̀yìn lẹ rí ẹ̀san ẹsẹ̀ tiẹ̀ náà lẹ rí. وكن راحما بالناس. èyí á máa fowó ṣàánú nàìjíríà sọ fún bá a lówó lọ ẹ má sọ bá mọ́ owó ń bẹ lápò àwọn èèyàn nàìjíríà ló jẹ gbèsè gbogbo gbèsè nàìjíríà nìkan ní sá nínú àwọn olórí ikú tó kú àti. tùbùlá. tí wọ́n máa sọ fún yẹn pé ó ní trillions lọ́wọ́ 50 trillion kárùnà olówó tó bá wọn. táwa ka ẹ̀tẹ́ rẹ̀ tí ò tẹ́lẹ̀ ní kárùnà olówó tó bá wọn. وكن راحما بالناس. ó máa pé owó kárùnà àwọn tí wọ́n máa ń rù tí wọ́n ń rù tẹ̀lé bí èèyàn 313 sí 340 ní ẹrù àpótí owó rẹ̀ lówó tó fi pléènì gbé níṣì bẹ́ẹ̀ 1000 pé wọ́n máa gbé. àwa lọ sí owó sówó tó nípa $100 ó ti níye náírà tó jẹ́ wọ́n kàn ra fìyín sákú ẹ̀yìn wọ́n sì pẹlẹbẹ báyìí wọ́n sì ti ra ayé pa àfojú kan wọ́n fi bọ́ọ̀lù à ń gbọ́ nísìn owó tí yẹn fẹ́ kàǹpé tó gbé tí pléènì sì ń fi báyìí pléènì wọn fẹ́ já ó kó owó sí rẹ̀ a sì nínú wọn làwọn òmùgọ̀ tó ń rọ́ tẹ̀lé èyí tó kó gbolo tì í nàdé
Nàìjíríà táà lè gbọ́ wọ́n tún bẹ̀rẹ̀ máa lẹ pósítà tẹ̀tún ní dáná fọ́kàn lé mọ́ tẹ̀mọ̀ sí àyà mọ́mọ́ èyí ẹ̀sìn lè rèwó lẹ́jẹ́ ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ̀. tubula birahimi. bàbá yìí lẹ́ni bá sọ̀rọ̀. وقل رحما بالناس تبلى برحمي. èyí á máa fowó ṣàánú èyí tẹ̀ wá bí lónìí ẹ lọ ṣàánú orí àwọn èèyàn ti burú pẹ̀lú ìyà. ẹ wá ní ìpààyàn pọ̀ Nàìjíríà òfin ni ò sí téèyàn la pèèyàn kókó fún rẹ ó yẹ kẹ́ tọ́ pípẹ́ ní mo ní tà fún ta ní rà á ta ló rán wọn. ẹ̀wọ̀n sì kọ́ ló yẹrú wọn bóyá bá ti lè ṣe tí ò dáa bá ẹ gé lẹ́sẹ̀ kan tí bá ti rí ìrora yóò mọ wàhálà ẹni tó pa. ẹ̀wọ̀n kọ́ ẹ gbé sórí àga ẹ wá plọ́ọ̀gì àga mọ́ná kí ló máa gbé gírírí ẹ tó yọ lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú ẹ tó kì í bọ̀ náà gírírí ẹ tó yọ títí wọ́n aṣọ oṣù mẹ́fà lọ́wọ́ wa tó pa kò yẹ kó kú lójijì. òórùn payé àbótosú òtòlósú. ta'anna wala ta'jal li'amrin turidu. ẹ ti ṣẹ̀ṣẹ̀ lídà níbí nísìnyí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ló tí a sọ fún adájọ́ ṣe ó ti ń jẹ́ lídà nù kì í ṣe bẹ́ẹ̀ burú ẹ kọ̀rẹ́ẹ̀tì àgbo ni. ìyá máa fowó ṣàánú àbí ìṣàánú ni mo fẹ́ tún palẹ̀ wọ̀. òun wá ní tí ìparí àdúrà ṣẹ́nu wa ẹ máa lọ ní ẹ̀sọ́ ẹ wá ní yíkì já lọ́sẹ̀ tó tẹ̀lé ládùúgbà tí wọn ò parí tẹ̀lé ẹ àánú ò ní parí ìṣẹ̀lẹ̀ ayé. láti mú báwa fáà ètò ẹ̀tọ́ àná ẹ̀kọ́ túbọ̀dé wọn rábà mẹ́lẹ́sì. àwọn náà bá yá ahọ́ kò dáhùn rábà náà ilé yá. وقل رحما. ẹ̀kọ́ tó síbí ìyá máa fi owó ṣàánú ẹ̀kẹ́ àwọn olówó ń gbọ́ tí wí wọn ò lè má wò ó kò lọ̀rọ̀ sí ni ẹni kò ságbo létí olólówó kí Ramadan wá dé kó wá wá sẹ̀mó tírélà kan wọlé ẹ̀yin tí a bí má mi ẹ máa mú lọ́kọ̀ọ̀kan kò sí létí ẹ kọjá 2000 nílẹ̀ population wọn. ìyẹn ti kú tán ẹ̀làgbọ́lé kọ̀ọ̀kan àgbẹ̀lẹ́ ló kù tí kì í yẹn bẹ̀. kó wá ní gbogbo àwọn arúgbó ẹ̀fọn sẹ̀mó kọ̀ọ̀kan ẹ̀fọn ní 225 fún òfin àgbẹ̀ sí i bí ó tiẹ̀ tọrọ jẹ àwọn yóò kọjá 5. ìlónù ń lówó tẹ́ fún mọ́bìnrin lọ Dubai wọ́n sì tún jà wálé ni. owó mo fẹ́ rí tán rẹ jẹ́ ń wèjì káà rẹ kí ni kọ́lọ̀ tó lò 10 million ti lọ. Chairman. 10 million ti lọ. ẹ̀rọ tó kọ́lé 6+ àbí tó wá ṣe tálẹ̀ kú gbónú rẹ̀ mélòó gan ni plot agbolé wọn àti pé ó lè ṣe odidi agbolé kò sẹ́ni kò sẹ́ ó ti gbé yàrá kú bàbá rẹ̀ ti kú dànù ló fi yín sínú yà sólà ni kò ságbolé tó lè gba 50 nílẹ̀ pé ẹ̀rọ sólà tí ó fi mọ́lẹ̀ kedere àgbàlá wọn ní ẹ̀tọ́ mọ̀ bí ilé ẹ̀wọ̀n. tá a bá ní olówó mẹ́fà lágboolé tí a bá pín ìwọ gbẹ́ bọ́ọ̀ èmi ò ra sólà ìwọ gbẹ́ public toilet ọkùnrin mẹ́fà obìnrin mẹ́fà kún yé mọ ìyàgbẹ́ sẹ́sẹ́ àgbẹ̀rẹ̀ mọ́ nílé bàbá wa sẹ́kọ̀ọ́ ní beauty fáyẹ̀ rẹ̀ ó wá kú olóríire tí ó ṣèyàn àbí kí ọ̀nà kó dé kó wọ gíní kó lè gbága síwájú ẹni ẹ̀yìn sí ni. Rahiman bin nasi. ìwọ ṣe dáadáa wà lọ tòkó lẹ́yìn fúnra agbóhùn ló pè olóríire wa ó yẹ kó bọ̀ níwájú àwọn ni wọ́n pè ọ́. bàbá èyí ọmọ ìsàánú bisimilati rahim kéèyàn oró mọ̀lẹ́bí pọ̀ bàbá lówó wà lẹ́sẹ̀ àti àtìrí ti pẹ́ bọ̀dá àtìrí ti pẹ́ ẹ wà wọn ará ẹjọ́ bẹ́ẹ̀ tó bá dín kótó làtúbà ó kì í yàrá kọ̀ọ̀kẹ́ sàlámà lé wọn ti pè rún sàlámà lé wọn yá o tó bá tó wá dé wọn àfihàn wọn sáàjì dáadáa
kálukú ní èsì yàrá bọ́sọ́ tẹ́lẹ̀ mi fi kú yàrá kò rẹ́ni pé kí ni ń ṣe ọ́ a sì láà níran wọ́n sì tẹ wọn ní ẹbí rẹ̀ bí tí ń ṣe nù àdìkíyàmọ́ sì dìde ìmọ̀ ẹ̀rọ ẹbí pàdé àmẹ́ni tí ò lálàáfíà àmẹ́ni tó rí jẹ tí ò rí jẹ mọ́. وقال حماه بالناس تبلا a máa fi agbára ṣàánú èèyàn agbára àmọ́ bí ṣàánú èèyàn ẹni bí kíni ọwọ́ àjẹsẹ́ nítorí ládùúgbò kan ọ̀jẹ̀ kánsẹ́lọ̀ ọ̀jẹ̀ ní chairman jẹ ọlọ́run kò lè ọlọ́wọ́ nígbà náà báwo báyìí ló tọ́ bá kú ònípò ajá ò ní tẹ̀lé ọmọ torí ẹ̀yin olóṣèlú wa bí ẹja búrú yín díẹ̀ ẹ̀yin olóṣèlú tẹ̀tẹ̀lé lùsà káàkiri àṣẹbẹ̀ tí ń tọrọ kọ́bọ̀ jẹ ìyá ọjọ́ iwájú rẹ̀ fi ń ṣe é. وقال حماه بالناس jẹ̀mọ́ ẹni náà téèyàn lágbára pé mo ní 150 million lọ́wọ́ tí èmi ṣe pa tó bá ná 50 sílùú rẹ̀ gbogbo ayé ni mọ̀nà wókè fún. wọn olóṣèlú ò wá sí dáadáa wọn náà kó pamọ́ ṣèbí kànga lówó wọn pa wọn pa bẹ́rùn bá dé yóò gbẹ. tá a lè bá yín sọ̀rọ̀ ẹ dá mi lóhùn ṣe ẹ bẹ́ kí ló ọ̀fọ̀ ga 2023 ọlọ́run jẹ́ àmọ́ abẹ láti máa bẹ dáadáa ẹ gbọ́dọ̀ dìbò fún pátì èèyàn ni ẹ dìbò fún èèyàn tó wúlò ọ̀rọ̀ pátì kan fẹ́ o ọmọlúwàbí àti pátì lọ́tà àti lùsì àti dààmú tá a jèrè mọ́ tó bá ṣe pé ẹgbẹ́ kóńkóbì ló gbọ́ ọmọ gidi kalẹ̀ èèyàn ni pátì irọ́ ló kù ní sìn irọ́ ni ẹ ń pa ó lè gbogbo wọn wọ́n rìn sáàkù orí ikú ni. bàbá ìmọ̀mù lè balẹ̀ wọ́sọ̀ lè kówó kan búrẹ́dì rùn ẹni kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lébẹ́lì sí lébẹ́lì ní rùn ni tèmi búrẹ́dì mi ò dáa mọ́ ẹ̀yin búrẹ́dì ló kù ẹ̀sìn náà pààrọ̀ lébẹ́lì irọ́ bẹ́ẹ̀ ní ìsìn yóò tún rùn ṣé mo lè sọ túmọ̀ rẹ̀ àwọn tó wọ́ sọ bí lẹ̀ ló wọ́ sọ bí anẹ́rẹ́ kájọ fún ẹ̀jẹ̀ tí ń sàn lára wọn ẹ̀jẹ̀ àmọ́ ìyẹn wọn jẹnu wọn sọ ọmọlúwàbí. ẹ̀jẹ̀ àmọ́ ìyẹn wọn jẹ ní àwọn náà lè ń pààrọ̀ yúnífọ́ọ̀mù irọ́ ni lébẹ́lì là ń pààrọ̀ èèyàn ní rùn èèyàn rùn. jẹ́jẹ́ mo jòkó ẹ̀yin ni wọ́n bá yín sọ̀rọ̀ mo sì fẹ́ kọ́ lọ jíṣẹ́ fún ọ̀gá yín. èèyàn ní ẹ̀dìbò fún mo tó tún sọ èèyàn tí ó wúlò tó jẹ́ bí omi ìṣẹ̀dàlú tí ó ṣe súnmọ́ tààrà èèyàn gíríkì tó ní ọkọ̀ tí ò fẹ́ kó bàjẹ́ mo tó tún sọ wọ́n ní kíló kan bẹ̀rẹ̀ olóṣèlú kíló kan àwọn akẹ́ ń darí ni orí wa náà lẹ́tí ń dà wá láàmú kẹ́ èyí wá ń bára yín jà ẹ kọjú síbí ẹ ń bára yín jà ẹ ń bára yín jà pírẹsidẹ́ǹtì ń sinmi Àtíkù lọ sí bàbá ìyàwó èyí wá ń jà ní ẹ wá ń lura yín olówó sọ̀rọ̀ olówó àṣìyèrè sọ̀rọ̀ àṣìyèrè kẹ́ni mọ́ni ń sọ̀rọ̀ ara wọn. bàbá olókọ́ lójú aago ọmọ Yar'Adua ó fún ọmọ Babangida lọ fún ọmọ Abacha wọn ò ní wọ́n ṣe kúùpù wọ́n gba ìpò lọ́wọ́ ara wọn wọ́n tún fọmọ fúnra wọn nígbà tí ọmọ Babangida kú báyìí tí ọlọ́pàá ní kí n lọ kí wọn èyí mo líbi tí mo lọ sí mi náà lẹ́nu ọ̀nà wọn bọ́ ọmọ Abacha à ń ṣe mítìnì lọ́wọ́ mo bọ́ ọmọ Yakubu Gowon àwọn náà wá tún ní àmúnító ṣé bá ní àwọn bàbá yẹn sì ń jà lórí pépà èyí tí wọ́n ń yẹ̀ wá jẹ lọ ọlọ́mọdé akú sínú ìranù ẹjọ́ tó rí yín pé kẹ́ lọ tọ́ ọmọ yín àwọn ẹ̀ ò lè ṣàjọ́ fún yín. nígbà tí wọ́n fẹ́ wọlé èkó ọmọ yín ló dúró lórí ọkọ̀ nígbà kọ́ńtíráàtì dẹ lọ kárí èkó wá wọ́n lára èkó ló mọ̀ọ́sẹ́ orí wọn ló pé gbogbo àti àfihàn jìláyà wọn ò jèrè ẹjẹ́ lọ tàpárá lẹ́yìn ìyá àwọn ẹ̀jẹ̀ lọ tọ́ ọmọ àwọn ẹ̀ mọ̀ọ́sẹ̀ kà fún yín kẹ́yìn lé.
bàbá ìgbà tí ti ń ka mọ̀ kọ́là ló jagbóńdò ní inú yìí ọmọ ẹ̀dùn ntẹ ẹtọnu yìí sọmọ mínísítà kan yóò kàn lu ẹni kò ní ọmọ tí ó lu ọkọ̀ jẹjẹrẹ ó wà ní Amẹ́ríkà ní babadé wọlé òṣèlú ni wọn wá withdraw rẹ̀ wálé yóò fọmọ rẹ̀ ṣe ẹsẹ àkúrò ìyàwó rẹ̀ bíyè wọn wá yẹtàn wọn wá lọ ra àdá kó àdá fún ọmọ tí kí ọmọ ẹja sọmọ tí ẹni yóò fọ́ lórí àtẹ̀yìn ọ̀dọ́ tẹ wà níbí tẹ̀ ń lọ sọ̀gbọ̀n kú gbẹ tẹ fẹ́ kú tó lọ sí bàbá sí bàbá tí ń nù. ìbá àmọ́ wọlé mọ́ kí ló kàn mí àdídí àwọn àti mi ti rí ìyọnu Ọlọ́run ẹ wá jẹ́ agbádùn aláìwọ̀n ìsànjọ́ fún wa àwọn àsọkẹ́ tó máa ṣe ìbá àti lẹ́jà kẹ́yìn ọmọ ìjẹ́rẹ̀ lẹ́yìn mọ́tò ẹlẹ́ẹ̀kẹrin tí mi ò nà lọlé wa wọ́n ti gbọ́ nísì àìmọye ọmọ tí wọ́n fi èkó ẹ̀gẹ́ tọ́ lọ́fà ó di medical doctor àìmọye ọmọ ẹ̀rọ róró ó di engineer ṣé bẹ́ẹ̀ kọ́ àìmọye ọmọ alágbẹ̀dẹ ó di professor ẹ má fọkàn síbẹ̀ wọn o òjò tó sùn kò ní rọ̀ o kálukú ẹ̀ lọ tọ́ ọmọ yín ni ò lè dà yín ọmọ ọlọ́mọ padà dà yín yóò pa fóònù yóò yọ síìmù kúrò náà lórí ikú ní pè mí àmọ́jọ́ tí ń wá yín ká olóríire ní. ká sọ yòókù ẹlẹ́ẹ̀kẹrin torí bí ẹ ti wà lóòrùn ìlú ká mi lára. ìrùbẹ́ kẹ́tẹ́dẹ́ kọ́ ọkọ yín lára yín gbóná. wàkọ́rọ́ àhìmá bínáàsì tún bílẹ̀ àbíràhìmí. ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ máa fi wá jẹ́ aláàánú ẹlẹ́kìrì jẹ̀mọ́ àlùkọ́nà à ẹ̀yin náà tẹ̀ tí ì lo ẹ ṣàánú ẹni ó ní ẹ̀mọye gbèsè tí ẹ jẹ àbúrò rẹ tó fèrè $100 million àti $10 million ní márùn fún kú àtàrà ọbí tiẹ̀ tó jèrè ẹ̀ èwo ló kéré ní oúnjẹ ọmọ ọlọ́mọ ṣùgbọ́n ọbí tiẹ̀ tó ọ̀dí tẹ́wọ́ sí. díẹ̀ náà tó nù kéré nǹkan ẹ̀gbọ́n tí mo sọ àbẹ́ ẹ̀ dáhùn ṣé ṣàánú ara ẹ̀ fẹ́ ṣàánú ara yín ẹ̀párámẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe ń gbọ̀kadà lẹ́ńtún tà lẹ́ńgbà fírísà ẹ̀ńtún tà ẹ̀yin kò ṣàánú ara yín ẹgbẹ̀rún ẹ̀tún tà gbogbo nǹkan lẹ́ńtún tà ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá bí ẹni náà kì í ṣe pé òṣòwò láyé ọ̀lẹ́ ni wọ́n mọlé lẹ́yìn ìlú lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ kó búlọ́ọ̀kù gba 1.5 lójúmọ́ gba 2.5 ó yá ju 10,000 tẹ́ fún ọ pẹ̀lú ìdí ìbọn lọ. ojoojúmọ́ lẹ́ ń kọ́lé lọ́fà ọ̀lẹ́ fẹ́ fújà kò fẹ́ sẹ́ẹ̀sẹ̀ èyí fẹ́ wọṣọ tó wọ́n ẹ̀fẹ́ iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀tẹ̀ àwọn afọ àgbẹ̀ sọ̀rọ̀ à ń lágùn ní bàrà àdí ṣòkòtò mi ti tutù báyìí torí pé ìfẹ́ tẹ̀ bàjẹ́ ẹ̀yin ọ̀dọ́ kan wá dẹ́ màá nà ọ́ sókè sáárì nǹkan bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọ̀n níbẹ̀. ọ̀hún lọ́nà sókè ọkọ̀ ọlọ́kọ̀ ẹ̀mí ẹ̀dógún wá rọ̀ mọ́ ń wá ń wọ̀ yín lọ láti bí ó wá wọ̀ yín dé ọ̀nù ó wá pàtó ẹgbà 2,000 ẹ̀yin 20 ẹ̀ wá lura yín sí olówó sì ní káwọ́ fún báyìí yóò wá fún a ní ẹgbà àṣírí ẹ̀ máa sàǹtìtì ọkọ̀ pa ẹlòmíì wọ́n lẹ̀ ẹlòmíì níbọn lórí torí èlò 2,000 tó o bá lọ rédé tó ọgbà 2,500 pẹ̀lú kádàrá rẹ̀ á fún ọ ní 500 pẹ̀lú kádàrá wọ́n tún yọ nínú ẹ̀rọ̀fọ̀. ẹwù ìyàtọ̀ ọ̀dọ̀ fi ń jẹra wọn wọ́n kó sáìtì mi ti rán lé níìsì mo bá parí láago 7 àbọ̀ 225 ni wọ́n gbà èyí tí ń gbọ́ ẹrù yẹ̀pẹ̀ yóò gba 15 tí ẹ bá gbà lọ́sẹ̀ kan bẹ́ẹ̀ yóò ra sèkó wálé ìyàwó rẹ̀ jẹun òwe tí wọ́n ní 20 wọ́n á dúró lórí ta bọ́kọ̀ bá gbàdé ẹ̀wà ọ̀rọ̀ dínà èló ni ó fún yín tí kádàrá yín ò lè fún yín. surface reality ìlú wọn fún yín ẹ̀yọ̀ lọ́dẹ̀ bá wí wọ́n tún ṣe ẹ̀pámẹ́tì fún ọlọ́kadà ó kàn fi yíde ó sì gbómi ilé lórí ní tìǹbù rẹ́rìn múra jẹ́ ó pa àti sùúrù rẹ̀ yóò àbàtà wọn ti yọ ọ́ dànù ẹni tó gbé ọ tó ti yó ọkú fúnra bàbá àdámi ló ń jèrè. wàkọ́rọ́ àhìmá bínáàsì tún bílẹ̀ àbíràhìmí. bàbá iṣẹ́ lẹ́sìn láàrọ̀ rẹ̀ bí ṣe iṣẹ́ lẹ́sìn à ń ṣiṣẹ́ ká ẹni ní bẹ́ẹ̀ tí wà ní Kìsì lóru mo ti tún kó mo ti bọ́ sí wo láago 2 ọ̀sán n ò fẹ́ jẹ́ ìbàjẹ́ kí wọ́n má kàràn sùn mí ni
bẹ́ẹ̀ ká bá dé láti Èkó àwọn ọ̀dọ́ àdúgbò wa lọ rọ́bà tiẹ̀ là ń ṣe ẹ̀ máa náwó sókè nínú lẹ́bí sàgáyì ẹgbẹ́ àbúrò rẹ̀ ẹ̀ wá ń forí jẹ géètì òun náà wá lọ sẹ́ wàsówàsó wá dá tàbí adìẹ tí a fẹ́ fún adìẹ ní wá dá ẹ wá sí gírírí onídìrẹ́fà gbàbí ó ti fọ́n owó síbi ó wá ráàyè kọjá àwọn afẹ́ owó tà ibi adìẹ. Bàbá àtẹ̀yìn obìnrin ẹni náà tẹ̀ ń fẹ́ sáàrọ̀ láì gbèsè lọ ó ti sanwó ẹ̀mí ẹ̀ yóò ti lò ọ́ ọkùnrin tí ọtí ìwọlé tó ti ra fóònù 250,000 fún ọ ìjọ tó bá ń na tẹ́lẹ̀ ó pa ọ́ toró ti sanwó ẹ̀mí rẹ̀ àtẹ̀yìn ìyá tẹ̀sán ọmọ yín daṣẹ́wó tẹ̀ ń béèrè ìwé ìrọ̀ rẹ̀ wọ́n ti ń jẹ wọn mọ́ra ẹni ó nà lábẹ́. Bàbá èyí tí a fi hàn lórí kí ní àná bẹ́ẹ̀ bá wò ọmọdé ọkọ rẹ̀ sì kún bí ẹran ó wá kún aláàtúbọ̀rọ̀. Ẹ̀yin ọmọge wọ̀nyí tẹ̀ wá fóònù 100 tí bàbá yín ó lò tí yàrá ya yín ó lò wọ́n ti tà yín. Ọ̀sùn mẹ́ta lóòtẹ́ẹ̀lì ọ̀sán mẹ́kúkẹ́kúkẹ́ inú rẹ̀ ń dùn jákèrè ẹ tí ó kọ́ ti dé. Ẹ jẹ́ chẹ́kì ọmọ yín ìpàdé àbúgbé àbàrù bó lọ wí. Wa qur rahima. Bàbá ẹ̀dẹ́kùn ìbàyìn bàbá àbátẹ̀ ṣe ojúbà ẹ bá a ké àwọn ọmọge wọ̀nyí wọ́n wá ikú ká. Wọ́n wá kú kiri. Ojú wọn ti fẹ̀ níbi sẹ́fì. Wọ́n ya kìnnìún lára ọkọ̀ ọlọ́kọ̀ máa gbé mọ́tò lọ́lẹ̀ bàbá yàwó lọ́tọ́ ẹni kọ́kọ́ náà tẹ̀lé ọ̀nà lé. Wọ́n lọ bí ilé tó dáa ń jẹ́ àrè wọ́n yá. Jẹ́lẹ́ máa tẹ̀lé ọ̀nà ẹ̀pì títí ẹbí ọsìn rẹ̀. Fake life. O ti táyé nísìn. Ṣèbí níjọ́ bọ́kùnrin kúrò àkọ́mọ́ tí ìgbésẹ̀ lọ́wọ́ kọ́mọ́ tí ìlówó kọ́mọ́ tí ìgbésẹ̀ tó lè lówó lọ́jọ́ wájú ó fọ̀mọ́ fún un. Nísìn yòyòyò náà ń gbé ká. Fake life gbogbo ọmọ yẹn ọmọge ẹjọ́ sí ẹ lọ ní ọkọ̀ kẹ́pẹ́ náà kẹ́ fún àfa lówó kó tì ẹ lọ. Náà ti wọ ẹja náà haramu sílẹ̀ yìí kò lè sówó rọ̀ ìdẹ̀wò. A ti kó báyìí oníbẹ̀ẹ́dì tẹ̀ ti lóyún ọmọ yín náà ti ń nì. Ayé wò lẹ wá ẹ̀ka ń fa tẹ̀síwá kàbí gbèrègèdè oníbẹ̀ẹ́dì tẹ̀ ti ń kí mọ́lẹ̀ náà ti ń kí ọmọ yín mọ́lẹ̀ bí ìyá ní ké bọ́ mọ́ ní àgbà. Kí wàá sí ọmọ ya bá wọn ibi tí a ti ọmọdé nù ọmọ yín ọmọge tó ṣe bá dé bàbá tí a pa màálù nílé yín èló ìsáwọ ní í ṣe èló náà fi ń ṣòwò ọmọ yín wá ń sọjọ́ bí ló wá kó ọtí àti kóòkì sílé bí kírètì 50 ọ̀pọ̀ ọmọ yín ọ̀ pa mi ọ̀ níṣẹ́ lọ́ọ̀ ó bá yí ọkùnrin kan jẹ́ láti máa dunnú tìǹ náà ti wá sanwó rẹ pé ẹ bá mi pa lóṣù tí ń bọ̀. Tọ́mọdé wọ̀nyí pọ̀ ẹja àdírẹ́sì ẹ̀ chain lọ́rùn ẹsẹ̀ tí ìyá rẹ̀ ò rí bí sọ́rùn. Ọ̀mọ̀rẹ́ sì ní sí kọ́ọ̀lù lóru ń dákọ̀ 10 million. Ọ̀pẹ yéé! Mo lọ ń lọ ọmọ yìí ti pa mí. Àwọn bàbá lè rí sá ọlọ́run jẹ́ àjọ jèrè ọmọ. Wọ́n ti bàbá rẹ̀ gbọ́. Ẹnu bàbá rẹ̀ ò kò. Wọ́n ti máa gbọ́ ti ralẹ̀. Ọmọ kọ́lẹ́jì ń ralẹ̀. Sàárè rẹ̀ ló rà. Wọ́n fi láyà ti bàkọ́. Máa Méjì ni kì í ṣe owó.